Ẹfun Abeedi inú ọkọ̀ ojú omi tó ń ṣiṣẹ́ lọ́wọ́ lobìnrin yìí ti bẹ́ sómi. Abilékọ kan arábìnrin Fọláṣadé ní mọ́tàláì tí ẹnikẹ́ni kò mọ ilé tàbí ọ̀nà ẹ̀ ti ṣe bẹ́ẹ̀ dá ẹ̀mí ara ẹ̀ légbodò pẹ̀lú bó ṣe bẹ́ sómi lójijì láti inú ọkọ̀ ojú omi tó ń gbé wọn sọdá lọ sípínlẹ̀ Ògùn láti Èkó. Agbẹnusọ ọlọ́pàá ìpínlẹ̀ Èkó SP Benjamin Hundeyin ló fìdí ẹ̀ múlẹ̀ fákọ̀ròyìn wa lọ́jọ́ àìkú Sunday ọjọ́ 10 oṣù kẹta ọdún yìí pé láti odò tó wà ní ojú ọ̀nà ìṣùtì gọ́dọ̀ níjọba ìbílẹ̀ Àlímọ̀ṣọ́ nípínlẹ̀ Èkó ni obìnrin náà ti wọ ọkọ̀ ojú omi tó ń lọ sí Totowu níjọba ìbílẹ̀ Adó-Odò Ọ̀tà nípínlẹ̀ Ògùn. Hundeyin ní ọkùnrin kan tó ń jẹ́ Razak ló lọ fọ̀rọ̀ náà tó wọn létí ní tẹ̀sán ọlọ́pàá Ìgàndò láago 8 àárọ̀ ọjọ́ àìkú Sunday ọjọ́ 10 oṣù kẹta ọdún yìí. Gẹ́gẹ́ bí àlàyé tí ọkùnrin náà ṣe, ó ní nǹkan bí aago 10 alẹ́ ọjọ́ àbámẹ́ta sátidé ọjọ́ 9 oṣù yìí ni obìnrin tí wọn kò tí ì mọ ibi tó ti wá yìí wọ ọkọ̀ ojú omi tó ń lọ sílùú Totowu nípínlẹ̀ Ògùn níbi táwọn ọkọ̀ ojú omi ti ń kérò ní Ìgàndò. Èrò 12 ni ọkọ̀ kó lálẹ́ ọjọ́ náà. Lásìkò tí wọ́n dé àárín agbami lójijì ni obìnrin yìí bọ́ jákẹ́ẹ̀tì tí wọ́n máa ń wọ̀ láti má ṣe jẹ́ kéèyàn rì wọ ní ìsàlẹ̀ omi lọ tí ìjàmbá bá wáyé, tó sì ṣe bẹ́ẹ̀ bẹ́ jùà sínú omi. Nǹkan tó fi sílẹ̀ sínú ọkọ̀ kó tó bẹ́ ni láìlọ́ọ̀nù kan tí májèlé olómi sniper tí wọ́n fi ń pa kòkòrò àti eku, káàdì ilé ìwòsàn ìjọba General Hospital Àlímọ̀ṣọ́ àtàwọn oògùn òyìnbó wà nínú ẹ̀. Alukoro ọlọ́pàá ní gbàrà tí wọ́n ti fi ìròyìn ìṣẹ̀lẹ̀ náà tó wọn létí ni àwọn ọlọ́pàá ọ̀tẹlẹ̀múyẹ́ tẹ̀sán náà ti gba ibùdó ìṣẹ̀lẹ̀ ọ̀hún lọ. Bákan náà ló fi kún pé wọ́n ti ké sí àwọn ọ̀mùwẹ̀ tí yóò bá wọn wá obìnrin náà jáde gẹ́gẹ́ bí ìwádìí ṣe ń lọ lọ́wọ́. Ó ní gbogbo akitiyan làwọn ń ṣe láti rí i dájú pé wọ́n wá mọ̀lẹ́bí obìnrin náà kàn kí wọ́n lè mọ ìgbésẹ̀ tó bá kàn láti gbé. Mọ́nísọ́lá Sàká ló ṣàkójọ ìròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròye online. Faith Adébọ́lá ló kà á sétí ìgbọ́ yín.